lọ́wọ́ sẹ̀lẹ́ńkẹ́jọ́ lọ́wọ́ tìkẹ̀tìkẹ̀ mo fi wọlé láàárọ̀ yìí pẹ̀lú King Sunny Adé bàbá. King Sunny Adé lájọ bẹ̀rẹ̀ kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà láàárọ̀ yìí. Orúkọ mi ò pé méjì, Ọ̀túnba kò gbèrègbè mò ń jẹ́. Wọ́n á tún máa pè mí ń bá ròyìn Dallas bí làwa wà tá a ti ń pèdé ẹ̀ lẹ́ńbẹ̀ yẹn o. Torí pé orí àgbẹ̀ ajá fún àgbẹ̀, orí àlùkò ajá fún o, orí àgbẹ̀ ajá fún àgbẹ̀, orí àlùkò ajá fún o. Ẹlẹ́dàá mi mọ̀mọ́ gbàgbé mi yé o, bá màmá já o. Gbogbo bí tẹ́ ẹ bá ti ń gbọ́ mi láàárọ̀ yìí, tẹ́ ń gbọ́ mi lọ́sàn-án, tẹ́ ń gbọ́ mi lálẹ́ bí kíbi tẹ́ ẹ bá wà tẹ́ ẹ ti ń gbọ́ mi. Ẹ wò ó, orí yín ò ní gbàbọ̀dé, orí yín á máa jà fún yín níbi tán bá ti ń porí yín níbi ògiri àlàpà kó máa wó lò wọ́n páńbẹ̀ torí pé kí ni róbí ròyàn, àmọ́ tẹ́ ẹ bá ń róbí ròyàn ẹ má ṣàmì àdúrà yìí o. Orí ẹni ní gbé kọ́ mi. Kókó inú ìwé ìròyìn bíi 5 la máa wọ̀ lórílẹ̀‐èdè Amẹ́ríkà, àwo 5 lórílẹ̀‐èdè Nàìjíríà, orílẹ̀‐èdè tó dáa jù ní gbogbo àgbáláyé bẹ́ẹ̀ náà ni. Bá a kò gbèrègbèrè bá a ròyìn rèé o, mi sa kò gbèrègbè. Kókó inú ìwé ìròyìn ẹ jẹ́ àwọ̀ inú ẹ̀ lọ lọ́wọ́ kan. Èní ọjọ́ ìṣẹ́gun, àfi k'Ọlọ́run yá ṣẹ́gun fún wa lójú àwọn ọ̀tá. Kó tẹ́ tábìlì oúnjẹ sílẹ̀ níwájú ọ̀tá wa, kó ta ọ̀rọ̀ sí wa lórí, ká jẹ chicken ká dẹ̀ jẹ bọ́gà níwájú wọn. Àjọ CDC tìlú Amẹ́ríkà ló ṣe léyìí. Ó ní bí àjàkálẹ̀ àrùn Omicron yìí bó ṣe bani lẹ́rù tó, ó ní ẹ fọkàn balẹ̀ kò lè jẹ́ nírun. Láàárọ̀ yìí àjọ CDC ń sọ nínú ìwé ABC News ìlú Amẹ́ríkà. Wọ́n ní lóòótọ́ àjàkálẹ̀ àrùn gbáà ní Omicron ṣùgbọ́n kò léwu tó COVID-19. Wọ́n nígbà tán gbé òun àti COVID-19 sẹ́gbẹ̀ẹ́ra wọn, COVID-19 ìyẹn a máa yá ṣe ni lọ́ṣẹ́ ju Omicron yìí lọ, àmọ́ Omicron yìí òun a máa yá tètè ràn yàn. Wọ́n ní ìwádìí táwọn rí lẹ́nu ẹjọ́ mélòó kan tó Omicron ti dèrè pé ẹ fọkàn balẹ̀ kò ní mẹ́mìí wa lọ. Hey, Putin ìkìlọ̀ rẹ̀ fi Ukraine sílẹ̀ o, bí bẹ́ẹ̀ kọ́ wàá rí pípọ́n ojú mi. Great grandpa Joe Biden ló ń sọ láàárọ̀ nínú ìwé Fox tí bàbá fọn mú tó ń lejú kòkòkò tó ń sọ fún Putin pé Putin fi Ukraine sílẹ̀, yéé dá mọ̀húrú mọ́ wọn mọ́. Lóòótọ́ ni wọ́n jẹ́ orílẹ̀-èdè kékeré lẹ́gbẹ̀ẹ́, àmọ́ tó o bá fi wọ́n lọ́rùn sílẹ̀, èyí tó ń kó àwọn sójà tó lọ́ ń halẹ̀ mọ́ wọn tí ń bá lè dá sí i, gbàdógbàdó agbowó àgbàdo lọ́wọ́ ẹ̀ o. Putin fi Ukraine sílẹ̀, grandpa Joe Biden ló sọ bẹ́ẹ̀. Amẹ́ríkà tún dá China lóró láàárọ̀ yìí. Nínú ìwé CNN tìlú Amẹ́ríkà láti rí wípé Amẹ́ríkà dájú China. Kí náà ṣe fún wọn? Beijing Olympics tó máa bẹ̀rẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìṣe ni grandpa Joe Biden pàṣẹ lánàá pé ìkọ̀kan nínú àwọn ará Amẹ́ríkà ò gbọ́dọ̀ lọ. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Amẹ́ríkà gangan ló ní sport lọ́wọ́? Gbogbo eré pátápátá tó fẹ́ ṣe níbi Olympics l'Amẹ́ríkà máa kópa ńbẹ̀, kódà àwọn gan ló máa ń náwó jù. Grandpa Joe Biden nípa àwọn yọwọ́ yọsẹ̀ pé kò sẹ́ni tó fẹ́ kópa nínú Beijing Olympics tó máa bẹ̀rẹ̀ láìpẹ́ yìí tí China jẹ́ agbátẹrù ẹ̀. Kí ló fà á? Grandpa ní pé ìwádìí fi hàn pé China ìpakúpa náà ń pa àwọn mùsùlùmí kan ní abúlé kan ní orílẹ̀-èdè China. Èyí ló fà á tóun fi pàṣẹ pé ìdájọ́ òun rèé, ìyà tẹ́ máa jẹ ni pé Amẹ́ríkà ò ní bá yín kópa nínú Beijing. Bẹ́ẹ̀ ṣe wá fẹ́ pawó tí gbogbo èèyàn á bá yín wò ó kù sí yín lọ́wọ́. China náà ta wọn padà o, kí náà sọ ó dàárọ̀ ọ̀la. Ọgbọ́n ọlọ́gbọ́n òun ni ò jẹ́ ká pàgbàlagbà níwèrè. Ṣé mo gbà á? Ó dà pé mo gbà á.
great grandpa Joe Biden yá ọgbọ́n Trump lò lórí ọ̀rọ̀ bọ́dà. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé láàárọ̀ yìí great grandpa Joe Biden ní ẹ wá o adarí pọ̀n yìí tó jẹ́ pé wàhálà ẹ̀ pọ̀ ó dàbí ìpè ọgbọ́n tó dá sórí bọ́dà tí bọ́dà ò fi yàyàkúyà nígbà tó wà lórí oyè àwọn náà máa yá ọgbọ́n yìí lò débi pé àwọn náà wá ní gbogbo ẹni tó bá fẹ́ wò lọ Amẹ́ríkà láti Mexico tó jẹ́ pé sísàlẹ̀ ń sábọ̀ ń bí torí pé wọ́n ń lé yín àbọ̀ fẹ́ gbẹ̀mí yín èyí tó ń pè ní asylum nílùú tẹ̀ tí ń bọ̀ gbogbo yín ẹ dúró sí Mexico láti máa ṣèwé yín bẹ́ẹ̀ bá wá wẹ̀ tẹ́ ẹyán kọ̀ọ̀kan àjẹkẹ́ wọ̀ lọ Amẹ́ríkà ìrẹ́pọ̀ yìí wà láàrin Amẹ́ríkà àti Mexico wọ́n ṣe máa ṣe tówó máa gbọ́wọ́ ra wọn ó kù síra wọn lọ́wọ́ wọ́n ní Trump ṣe wúlò fún ẹ jẹ́ káwa náà lò ó gbogbo ohun tá a fẹ́ ṣe àgbọ̀dọ̀ fi gbogbo ẹ̀ ṣe òṣèlú ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ Amẹ́ríkà ká gbé sọ́kàn grandpa Joe Biden ṣe bẹ́ẹ̀ ó ní ẹ má wọ́rì Trump ni ò dáa àmọ́ àwọn ọpọlọ kọ̀ọ̀kan tó lò lórí bọ́dà yẹn fẹ́ wúlò. ó ti dá mi lójú ojú kìí pẹ́lú kó dẹ̀dọ̀ àrílẹ̀. ìpinnu China láti ní ibùjókòó àwọn ọmọ ogun ojú omi wọn ní Áfíríkà ń kan Amẹ́ríkà lóminú láàárọ̀ yìí la bá pàdé wípé àwọn China kẹjọ kí la kóra wa sí gan lọ́wọ́ China báyìí kí n ṣe pé China gan ó fẹ́ kó gbogbo ilé ayé lẹ́rú wọ́n ní China tún ń gbìyànjú kódà wọ́n ti fẹ́ parí gbogbo èròǹgbà wọn láti ní ibùjókòó kan tó tóbi yàmùyàmù fún àwọn ọmọ ogun wọn tó jẹ́ tójú omi wọ́n ní wọ́n fẹ́ ní ibùdó yìí sí Áfíríkà West Africa pàápàá lọ́nà fẹ́ ní sí kí wọ́n fẹ́ máa ṣe ń bẹ̀ èwo làbọ̀rọ̀ ní ibùjókòó ọmọ ogun ojú omi China láfíríkà Amẹ́ríkà láwọn ń ṣèwádìí inú dẹ̀ ti ń bí àwọn lọ́wọ́lọ́wọ́ pé what can farú ẹ̀ àwa náà ń ṣèwádìí àjà yín sí bó bá ṣe ń lọ ẹ̀kú mọ̀ pé àwọn Áfíríkà bá bá ti fún wọn lówó kíá àwọn gan látún clear ojú omi fún wọn. ẹ jẹ́ ń wọ Nàìjíríà orílẹ̀-èdè tó dáa jù ń gbogbo àgbáyé ẹ̀rí pórí yẹn gan yàtọ̀. olówó jẹun jẹ́jẹ́ òtòṣì jẹun wọ̀mù. orílẹ̀-èdè Nàìjíríà la fi jẹ̀lẹ̀ ń kẹ́wọ̀ orílẹ̀-èdè tó dáa jù ṣe rí pé fìlà green ní iṣẹ́ fẹ́rù ẹ̀ Ọ̀túnba hat ní Amẹ́ríkà ń bí ló wà $50 péré ni kò sí ìṣirò ẹ̀ ń gbòòrò ó yàtọ̀ àwa la ní ẹ má jí lò ó. mẹ́ta nínú àwọn ọmọ tí wọ́n ṣọṣẹ́ fún ọmọ kékeré tó kú sí iléèwé kan tó ń pè ní Dowen olóògbé Sylvester dárúkọ àwọn bíi 5 sí 6 tó ní wọ́n fìyà jẹun tẹ̀mí fi bọ́ lára ẹ̀ àmọ́ láàárọ̀ yìí kọmíṣánná ọlọ́pàá tìlú Èkó ó ní 3 nínú àwọn ọmọ yìí ti wà ní àhámọ́ ọlọ́pàá àwọn tó kù ti yá dànù bóyá àwọn òbí wọn ló gbé wọn já àmọ́ ní ọwọ́ pálábá àwọn máa tó ségi àmọ́ àwọn 3 táwọn fi sí àhámọ́ yìí ẹ̀rí ṣẹ́ àrídájú táwọn ṣe lórí ẹ̀. gbogbo visa pátápátá kọ́ la fagilé o aṣojú àwọn bìrìtìkó ní Nàìjíríà ló sọ bẹ́ẹ̀ nínú ìwé Punch láàárọ̀ yìí ó ní lóòótọ́ la sọ pé ọkọ̀ òfurufú kan kò gbọ́dọ̀ wọlé kò gbọ́dọ̀ jáde lọ sí orílẹ̀-èdè Nàìjíríà mọ́ àfìgbà tán bá bójútó àrùn Omicron yìí ṣùgbọ́n visa táwọn tún ní pé kán má fáwọn èèyàn mọ́ àwọn kan wà táwọn á máa dá lóhùn eléyìí ni àwọn ọmọ ilé ìwé àti àwọn tí wọ́n ń béèrè fún visa láti wá ṣiṣẹ́ nílùú London yẹn ní United Kingdom pé ṣùgbọ́n ẹ kàn lè gba visa ní o ẹ lè wọlé náà. ààyè ò sí fún ẹ láti máa pààrọ̀ bí eégún tó ń padàn. àwọn ọlọ́pàá DSS ló sọ bẹ́ẹ̀ fún Nnamdi Kanu tó jẹ́ aṣojú àwọn Biafra tó wà ní àhámọ́ kókógó àwọn ọlọ́pàá DSS Nàìjíríà wọ́n ní wọ́n gbé lọ sílé ẹjọ́ pé ẹ jẹ́ kọ̀gá wa bẹ̀rẹ̀ sí ní pààrọ̀ aṣọ àbí kí bàbá tiẹ̀ pààrọ̀ aṣọ ṣùgbọ́n àwọn ọlọ́pàá ní ẹ gbàgbé ẹ̀ kò jọ ibi ìṣègbàlẹ̀ tí wàá ti máa pààrọ̀ aṣọ àti pé òdewo gan ló ń lọ tó fẹ́ máa pààrọ̀ aṣọ bí eégún ó dàbí ìpò tí mọ́ tó bọ́ sí kò jọ gbàgbé ẹ̀. lówó lọ́wọ́ kádàrá mà ní.
èyí tí mo fẹ́ kà yìí ó kàn mí lóminú díẹ̀ ó bà mí nínú jẹ́ ipa tèmi gan fẹ́ bẹ̀rẹ̀ sí ní kó lórí ẹ̀ báyìí máa bẹ̀rẹ̀ torí ó bà mí nínú jẹ́ púpọ̀ jù. Wọ́n ní lọ́dún tó kọjá lọ́dún 2020 pé Nàìjíríà ní àìsàn ibà ìyẹn màléríà ti pààyàn jù ní gbogbo àgbáyé. WHO ló sọ bẹ́ẹ̀, ìyẹn àwọn àjọ tó ń rí sí gbogbo ìmọ́tótó àlàáfíà ìyẹn World Health Organization. Wọ́n ní gbogbo àgbáyé pé Nàìjíríà ní àìsàn màléríà ti pààyàn jù. Ojú gbà mí tì, kí ló fà á? Ṣáà tí ìtò bójú tó ẹ̀fọn náà ni ká kó gọ́tà, ká tún àdúgbò wa ṣe, ká gé oko tá a mọ̀ pé àwọn ẹ̀fọn lè sá sí, ká sì máa fi nẹ́ẹ̀tì sùn. Gbogbo ẹ̀ yìí ìjọba wa lọ́wọ́n á ṣàánú wa o. Bí mo ti ń kákọ́ bó onúwèé ìròyìn tìlú Amẹ́ríkà tèní ńlẹ̀, má gbàgbé Dallas ń bélà wá wà o. Kókó onúwèé ìròyìn àárọ̀ báyìí la máa ń kà á. Ẹ jẹ́ n fi léyìí kánlẹ̀ ká wá mú mi sórí ẹ̀, á pa yín lẹ́rìn, ẹ̀rín ò ní kú ònú ayé wa. Àwọn kan gbé Àtíkù lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn pé kíni. Wọ́n ní Àtíkù kò ń ṣọmọ Nàìjíríà. Àwọn alákọ̀rí gbé lọ sílé ẹjọ́ nígbà tó rí pé dàbí ìbò fẹ́ gbé pààrẹ ìmíì bí ẹlẹ́ẹ̀kẹta rèé. Wọ́n wá ní pé ìwádìí fi hàn àwọn pé Àtíkù kò ń ṣọmọ Nàìjíríà, pé ọmọ Nìjẹ̀ ni, kò lẹ́tọ̀ọ́ láti jẹ nǹkan kan mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tó ti di ààrẹ, igbákejì ààrẹ lẹ́ẹ̀mejì gbáko yẹn ọdún 7 lẹ́sẹ̀sẹ̀ mọ̀ pé kò ń ṣọmọ Nàìjíríà. Aláìlójútì nìyí. Àgbábọ̀ ilé ẹjọ́ àgbà kan ní ìpínlẹ̀ ní Àbújá ó sún ìgbẹ́jọ́ yìí di ọjọ́ 22 oṣù kejì ọdún 2022. Ọjọ́ àkò láyọ̀ o. Àtíkù wọ́n ní kò ń ṣọmọ Nàìjíríà. Kò jẹ́ bó ṣe jẹ́ o. Bá a ṣe máa gbọ́ kókó onúwèé ìròyìn tàárọ̀ yìí rèé. Èdùmàrè kó ṣọ́ wa àárọ̀ la láṣẹ Èdùmàrè tá a máa tún kà míì. Ẹ jẹ́ ń fi eléyìí sọ fún yín. Àwọn kan tiẹ̀ ń sọ pé ẹ gbọ́ pé kókó onúwèé ìròyìn yẹn ṣé ìròyìn tòótọ́ ni? Ṣé màá máa fàgbàlagbà mi ṣe láńgbáláńgbá láàárọ̀ kùtùkùtù tó yẹ kí n mọ̀ sùn? Màá wá ka ìròyìn ẹ̀fẹ̀ kó jọ o. Àwọn ìròyìn kókó ni, ìròyìn gidi ni. Tẹ́ ẹ bá wòwe yìí ẹ̀rí pé ó ti fẹ́ kún. Àwa máa ń kọ́lẹ̀ ni ìròyìn. A máa ka gbogbo news àárọ̀ pátá bá a ti ń worí Google. La máa wo gbogbo ibi tí news wà, la máa ṣàkókò bẹ̀ jáde fún yín. Ìròyìn tẹ́ lè ṣèwádìí ẹ̀ fúnra yín ni o. Kò ń ṣèròyìn òfegè. Kókó inú ìwé ìròyìn tìlú Amẹ́ríkà ti ti Nàìjíríà ni. Ó tún dàárọ̀ láwo. Ẹ jẹ́ a gbọ́ bàbá Sunny Adé, King Sunny Adé díẹ̀. Ká fi parí ètò lẹ́nu. Bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn. Ó tún dàárọ̀ láláṣẹ Èdùmàrè. Ṣé mọ́ ohun tá a fi bẹ̀rẹ̀, ṣàmọ́ tá a kọ́kọ́ fi bẹ̀rẹ̀ òní láàárọ̀ yìí pé kórìíwa kó ṣe kí ni. Orí àlùkò ajá fún o. Ẹlẹ́dàá mi màmá gbàgbé mi yé o, ò bá màmá jà o. Orí ẹ̀ ní máa dúró sí. Ẹlẹ́dàá wa kó gbèjà wa jà. Ẹ ń bá fẹ́ kórí ẹ̀ kó gbèjà ìjà. Ẹ dé fìlà Ọ̀túnba, fìlà tó ń yẹ orí sí ni. Inú orí yín gan adùn á gbè yín. Báwọn ọ̀tá yín ṣe ń ronú yín níbi báyìí, wọ́n ń rò lọ́kàn lásán. Orí á bá bẹ̀rẹ̀ sí ní fọ́ wọn. Ó ti jẹ́ nù. Ó dàárọ̀ lá o láṣẹ Èdùmàrè. Ó dìgbà. Ìbá rìbà fílẹ̀ àwọn dà. Ẹsẹ̀ wo bí ló ń sì bí ìyàwó.